Nuwa Media. Ìlú tí a wà yìí, ibi tí a wà yìí, òun ni à ń pè ní Tímọ́rọ̀wọ̀, Ìjẹ̀bú-Ifẹ̀. Ẹ rí ìlú Tímọ́rọ̀wọ̀, ìlú tó ní agbára ni. Ìlú Tímọ́rọ̀wọ̀ wá láti Ìmẹ̀gù láti migrate wá síbí. Nígbà tá à ń bọ̀ lọ́hùn, ó ṣì àwọn bàbá wa wọ́n mú dání. Ó ṣe olúgbì wọ́n mú dání látọ̀hún. Nígbà ìwáṣẹ̀, kí ó tó di pé ẹ̀sìn ìgbàgbọ́ tàbí Mùsùlùmí kó tó di pé ó wáyé, ohun tí wọ́n ń bọ nílùú yìí nìyẹn, tí a fi ń ṣàdúrà fún gbogbo ọmọ ìlú tó wà nílẹ̀ àti tó wà lẹ́yìn odi. Ó jẹ́ ìkan nínú àwọn àṣà tó wà nínú ìṣẹ̀ṣe nílẹ̀ káàárọ̀-o-jíire Nàìjíríà. Ọdọọdún ni wọ́n máa ń ṣe. Ìgbàgbọ́ tí a ní ni wípé tí wọ́n bá ti ṣe irú ètò báyìí, ìlú á tùbà, á tùṣẹ, àwọn èèyàn á rí jẹ, wọ́n á rí mu, wọ́n á rí ná, wọ́n á rí lò. Kò wá gbà fún wọn o. Gbogbo nǹkan tí à ń fẹ́ nílùú yìí ní nǹkan tó ń da Ìwó-Lígù kò wá gbà fún wa o. Gbogbo eléyìí tá a wá ń ṣe yìí, tí ẹnìkan bá jókòó sí kọ́nà àbí sí kọ̀ọ̀rọ̀ ibì kan tó ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe ńbẹ̀ pé kò ní ṣeé ṣe, Ìwó-Lígù ìwọ ni kò lọ pàdé yẹn lọ́nà o. Nígbà tí wọ́n bá ń bọ òṣì Olígù ní ìlú Tímọ́rọ̀wọ̀, wọ́n á fi obì wúre fún tẹrútọmọ. Wọ́n lo ẹran àgbò láti fi bọ òṣì iyán. Ẹja ọsàn ńlá àti wẹ́wẹ́ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Wọ́n máa ṣù ú, wọ́n á tẹ̀ ẹ́ nínú, wọ́n á bu ọbẹ̀ yìí sínú ẹ̀ àti ẹja. Lẹ́yìn èyí, wọ́n á gbé sí ìdí igi tí wọ́n wà ní ibi òṣì náà àti sí ojú ọ̀nà tí ó gba iwájú òṣì yìí kọjá. Wọ́n á mú obì, wọ́n á pa á lẹ́yìn tí wọ́n ti fi kan igi tó wà ní ojú òṣì yìí. Wọ́n á wá dà á láti mọ̀ bóyá àdúrà ti gbà àbí kò ì gbà. Wọ́n á wá pa ẹran àgbò yìí ní iwájú òṣì. Ẹ̀jẹ̀ ẹran àgbò yìí ni wọ́n máa mú tí wọ́n máa fi pa igi tó wà níbi òṣì yìí lára láti òkè títí wá sí ìsàlẹ̀. Ìṣẹ̀ṣe là ń ṣe ọdún òṣì là ń bọ̀ kó má lè parẹ́, káwọn ọmọ wa lè bá kílù lè tùbà kó lè tùṣẹ, kọkùnrin ẹ̀ rojú, kóbìnrin ẹ̀ rojú, kóbìnrin kó máa bí, ọkùnrin kí àlàáfíà kó máa wà, ká máa gbúrò kiri láyọ̀. Tí a bá bọ òṣì nílùú, àlàáfíà máa ń wọlé, gbogbo nǹkan máa ń dẹ̀rọ̀, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú, aboyún bí wẹ́rẹ́, àgàn ń tọwọ́ àlàbòsùn. So láti máa ń bọ òṣì kí òṣì kó lè lànà ayọ̀ fún wa. So gẹ́gẹ́ bí àwọn èròǹgbà àwọn bàbá wa láyé àtijọ́ ni pé táwọn bá ti bọ òṣì yìí o, àlàáfíà dé nìyẹn. Òun náà ni àwa náà ń tẹ̀lé, là ń ṣe lénìí. Òṣì Olígù tá à ń bọ yìí, tí ó jẹ́ àdáyébá, ló ti wà láti ìgbà tí ó ti ṣọ́jú àwọn bàbá wa pàápàá tí a dẹ̀ ń bọ. Òun ló ń jẹ́ kí ìlú tùbà kó tùṣẹ, kó yọ ọmọdé sílẹ̀, kó yọ àgbà sílẹ̀,
kò yọ obìnrin sílẹ̀ pàápàá ṣùgbọ́n ó nípa táwọn lè kó ń bẹ̀ ó nípa táwọn ìyá wa lè kó bóyá nínú ṣíṣe sísọ ní tiwọn. Mo ní ìfẹ́ ìlú yìí mo lè nífẹ̀ẹ́ kan tí wọ́n ṣe ni mo ti darapọ̀ mọ́ wọn. Èmi ò gbàdúrà pé kí ìṣẹ̀ṣe parẹ́ o ìlú yìí ò ní tú o inú mi dẹ̀ ń dùn bọ́ ìṣe ń tẹ̀síwájú ń pa ẹ̀ lọ. Ìlú yìí ò ní tú o a ní rí dààmú o àárí jẹ o àárí mu àárí pè àárí rán àsìkò ráà gbọ́ òṣì ìlú wèé eku akú kébí eku o ènìyàn ń fọ́ bùngbè ènìyàn ṣe ń fọ́hún o aboyún ilé ẹ̀nà bítíbitì rẹ o a ní rí dààmú o lẹ́yìn òṣìrà àbọ̀wé ohun rẹ̀ máa fọ̀ jáde náírà ní kankan nìkan káà mọ̀ láti bọ́ ọdún méjì ká ti bọ́ lẹ́yìn ló máa rí o a máa sọ fọ kí dẹ̀mẹ́ni rà ṣe bọ́ ṣe ìyẹn ní iṣẹ́ lẹ́sẹ̀ ni o kékeré lu àdàgbà o ẹni ẹ máa kúndùn ẹ̀ka àdàrúgbó o àwọn arúgbó ẹni ẹ̀kẹ́ṣọ́ ọmọ àdàgbà kọ́ ọ máa fọwọ́ pa ìwúrẹ́ yìí o. Nuwa Media.